ikú tó pa ẹlẹ́dìyẹ kò gbẹ́dọ̀ pé léwúrẹ́. The ikú that kill ẹlẹ́dìyẹ must not kill eléwúrẹ́. Ẹ tó bọ̀ lọ ṣe àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá pọ̀. Kẹ́ kó dọ́là lé wọn lọ́wọ́, bódà kẹ́ kọ́lé fún wọn, kẹ́ gbé jíìpù fún wọn. Wọn ò lè succeed. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò ní jẹ́ kán succeed. Orí abiyamọ ilẹ̀ Yorùbá ò ní jẹ́ kán succeed. Orí ọmọ kéékèèké tẹ́fẹ́ gé lápá tẹ́fẹ́ gé lẹ́sẹ̀ tẹ́fẹ́ fi ṣàrí àbáyé wọn jẹ́ ò ní jẹ́ kán succeed. Gbogbo ìṣẹ̀dá àwọn tí Fúlàní ti pa nílẹ̀ Yorùbá kò ní jẹ́ kẹ́ succeed. Ẹ lọ. Kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàrà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lónà ọ̀jọ̀ kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. Mo kọ́kọ́ rí nọ́mbà kan eré ni mo pè é. Ó ló ń pè láti Ìlọrin. Ó àìdè nọ́mbà. Ìgbà tí mi ò dẹ̀ ṣe ń ẹ̀rù ló jẹ́ kí n gbé. Mo ní ta ló ń sọ̀rọ̀ ní kí n má wọrí. Oníṣègbè mi náà ń pè ní bàbá Èkìtì. Òun mọ̀ kí Sunday Igboho lọ́nà mi ní gbogbo ohun tí mò ń sọ. Ó ní ti ìṣètò ṣe sí this boy ta lọ lọ́run. Ó ní kò tí kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lọ́gbọ́n. So likely kan kidnap èmi náà lọ sí Ìlọrin. Ṣé mọ̀ pé Ìlọrin kan tó gbéra láti kan tó gbé èèyàn láti Ìbàdàn wọ́n á kọjá Ọ̀ṣun state àbí wọ́n lè má kọjá Ọ̀ṣun state wọ́n á ṣàgbà Ọ̀yọ́ Òṣogbo kan tó dé Ìlọrin but lọ́dọ̀ wa mi báyìí bọ́d àjọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni torí ẹni yẹn sọ wípé tí wọ́n bójú ta lọ lọ́hùn rí pé kékeré ní ọ̀jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ti tèmi mo ìkọ̀kọ́ máa sọ pé mi ò kọ́kọ́ understand pé kí ló ń ṣẹlẹ̀ ó ńgbà tó máa parí ọ̀rọ̀ ẹ̀ ó ní bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ṣàríà yẹn ó máa wọlé Yorùbá wọ́n dẹ̀ máa lo ṣàríà yẹn nílẹ̀ Yorùbá wọ́n á fi kọ́ àwa tá a gbọ́n tá a rò pé a gbọ́n wọ́n á fi kọ́ wa lọ́gbọ́n mo bá rẹ́rìn mo bá ní my brother tó bá jẹ́ ọmọ ọkọ lóòótọ́ number one wà á dá orúkọ ẹ̀ number two ṣe ló yẹ kó gbé nọ́mbà ẹ̀ síta kò yẹ kó hide nọ́mbà number three Yorùbá ní pé àìtódò ó tọ̀ sí ní kọ̀ǹkọ̀ àkèrè díjú mo fẹ́ tọ̀ ó yẹ kó jẹ́ kájọ fèsì ara wa face to face mo dẹ̀ sọ fún pé Èkìtì lèmi wà kò ní ìdìbò làágùn jìnnà ẹ wá kidnap mi ládó kò ju bí 30 minutes another number tó pé again mo ní máa tútù hide number again mo tún gbé another voice again ni òun náà tún ló ń pè láti Ìlọrin èèyàn kan ló ń pè láti Ìbàdàn wọ́n tẹ̀tí wa torí Sharia law the Sharia law that Yoruba will not accept it we will not allow Sharia to work in Yoruba land ṣé tẹ́ bá gbé ṣé fẹ́ gbé gbogbo ọmọ Yorùbá ni ṣé fẹ́ gbé gbogbo ọmọ Yorùbá because it's not only me èmi kàn ń gbẹnu ọmọ Yorùbá sọ̀rọ̀ ni pé ń tọ́mọ Yorùbá láwọn fẹ́ rèé ń tọ́mọ Yorùbá láwọn fẹ́ rèé pé ẹ̀sìn òfin àjòjì we don't want it in our land àwa dúró lé lórí táwa ò dẹ̀ ní padà tẹ́ bá gbé wa àwọn tẹ́ máa kó ní Ìlọrin pọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ní Ìlọrin ló ti pè mo mọ̀ pé ẹ̀yin ọmọ àlè Yorùbá kan wà tí wọ́n ti fi ẹ̀sìn yí yín lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé tó ń bẹ lórí yín eérú ni ọpọlọ yín ti légbò awíwíwíwí afọ́fọ́fọ́ eléyìí ò ní gbọ́ asọ̀tẹ̀ ilẹ̀ Haúsá bí àwọn Fúlàní ṣe báyé wọn jẹ́ tán gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ wọn nígbà tó jẹ́ pé wọ́n ti gbẹ̀tọ́ yín lọ́wọ́ yín ẹ̀ ń sọ Yorùbá lẹ́nu èdè Yorùbá lẹ́ ń sọ
wọ́n pé yín mọ́ Fúlàní àníká já yín gbà lóko ẹrú tó jù yìí sí majority of you máa jẹ́ Mukaila Adébáyọ̀ Mukaila Adéwálé bọ̀tọ̀ ọmọ Fúlàní náà kàyín kún ní Nàìjíríà kàyín kún tí pọ̀ tó ẹ lọ pọ̀ sí wa. Me, Baba Ekiti, I will never stop on Sharia. Number one, mo sọ̀rọ̀ yẹn ní ìjẹta. Olóyè Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà kọ́ ló rán mi. And he did not, Sunday Ìgbòho Òòṣà, he did not send me to attack Muslim. And I will never attack Muslim. Because I did not fight, my forefather did not fight a religion war. They always fight for freedom. I stand up to fight for the Yoruba race, not religion. Kò sí tó kàn mí pẹ̀lú Mùsùlùmí, kò sí tó kàn mí pẹ̀lú Kìrìtẹ́nì, ìṣẹ̀ṣe, oníkálukú kó sin Ọlọ́run lọ́nà tó mọ̀ tó gbà tí ó tẹ́ òun lọ́rùn. Ohun tí àwa ń sọ pé òfin Árábù tẹ́ fẹ́ impose lé wa lórí. We the Yorùbá ànígbà kò ní ráyè ní ilẹ̀ Yorùbá. So you did not need to be threatening me at all. At all. By God's grace, on Monday, I will go near a police station. There are some people threaten my life because of, I say, we the Yoruba, we don't want Sharia. Most especially in Ekiti that I belong to. I'm a critical Ekiti man. And our fathers, the weirdo, Oba Rufus, Adeyemi Adejugbe, the Aladesami third, ti sọ̀rọ̀ pé Sharia ò lè work ní ìlú Adó. Sharia ò lè exist ní Èkìtì. And our able governor, Abiodun Oyebanji, àwọn náà ti sọ̀rọ̀ pé no. Láti gbà tán ti dá Èkìtì ilẹ̀. Even sẹ̀ nígbà tá a wà ní ọ̀dà àwọn ìyá wa Ondo State. Nothing like a Sharia. So ẹ má gbé Sharia wá. Ìyẹn tún fún wa ní energy more that our father and our governor, all the kábíyèsí in Ekiti land reject Sharia. Mo ní interview kan lọ́wọ́ tí mo lọ ṣe, tí mo ṣe kúrò ńbẹ̀. Èmi àtàbúrò mi ta lọ mú padà mẹ́ èèyàn kan pè mí mo sáré lọ́bẹ̀. The kábíyèsí say that Sharia, wọ́n tún sọ wípé Mùsùlùmí làwọn. Àwọn lọ sí Mẹ́kà. Àwọn lọ sí Mẹ́kà tí iṣẹ́ kan tí iṣẹ́ méjì. But ọba làwọn. Ohun tí àwọn bàbá wọn ṣe tán fi tẹ ilẹ̀ wọn dó. Òfin táwọn bàbá wọn ṣe pé ní ìlú kan wà tó jẹ́ wípé ẹ lè gbé ọmọ sí ọrùn. Wọn nígbà. Ìlú kan wà tó jẹ́ pé ẹ lè gbé ọ̀gẹ̀dẹ̀ sí ọrùn. Ìlú kan wà tó jẹ́ pé wọn sún fẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní don't try it. Èèwọ̀ ìlú yẹn ni. Ntí àwọn bàbá wọn ṣe lẹ̀ nìyẹn. Òfin ìlú yẹn nìyẹn. So pé Sharia. Níbo ni origin Sharia? Níbo ni Sharia ti wá? Sharia wá láti Saudi Arabia. It's not for Yorubas. And I repeat it. Ó ní mo lẹ́nu mo láyà mo ń bú Sultan Sokoto. When Sultan Sokoto tó kọjá ayé ẹ̀, Sultan Sokoto did not have authority in Yoruba land. Sultan Sokoto is not a Ọọ̀ni of Ifẹ̀. It's not Aláàfin Ọ̀yọ́. It's not a weirdo. And our fathers, Onírìṣà, ó ti exist more than 1,000 years. Kí Sultan Sokoto kẹ́ tó jà àwọn Haúsá lólè, iye ò tẹ́ kan wá. Ó lè tẹ́ jà àwọn Haúsá tẹ́ jà àwọn Haúsá, tẹ́ bá yé àwọn Haúsá jẹ́, lẹ́fẹ́ try lọ́dọ̀ wa. We the Yoruba will not allow it to happen. Ni mo fi sọ lẹ́ẹ̀kan wípé ikú tó pẹlẹ́dìyẹ
kò gbẹ́dọ̀ pé léwúrẹ́. The eagle that kill ẹlẹ́dìyẹ must not kill eléwúrẹ́. Ẹ túbọ̀ lọ ṣe àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá pọ̀. Kẹ́ kó dọ́là lé wọn lọ́wọ́, bódà kẹ́ kọ́lé fún wọn, kẹ́ gbé jíìpù fún wọn. Wọn ò lè succeed. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò ní jẹ́ kán succeed. Orí abiyamọ ilẹ̀ Yorùbá ò ní jẹ́ kán succeed. Orí ọmọ kéékèèké tẹ́fẹ́ gé lápá tẹ́fẹ́ gé lẹ́sẹ̀ tẹ́fẹ́ fi ṣàrí àbáyé wọn jẹ́ ò ní jẹ́ kán succeed. Gbogbo ìṣẹ̀dá àwọn tí Fúlàní ti pa nílẹ̀ Yorùbá kò ní jẹ́ kẹ́ succeed. Ẹ lọ pé wọ́n ti pọ̀ tó. Bàbá Èkìtì, I fear nobody. Kò mí ẹ̀ lè tẹ́tì mi kó turun kan lára mi. Mo ti máa ń sọ fún yín, bàbá mi yẹn tí mo lọ ṣe tábìlì ní bàbá Èkìtì, máa know what you are saying, máa fomi dẹ̀ díẹ̀díẹ̀. Mo fẹ́ dá bàbá lókè dá bàbá lóńbọ̀ tí mo gbé mi. Ẹni ebi pa yìí lọ́rọ̀ orí lẹ́nu. Ẹni tó mọ̀ pé wọ́n rẹ̀ oúnjẹ bí ẹni rẹ́lá. Ìjọ tó bá ti mọ̀ pé wọ́n yàn oúnjẹ ló máa ewúrẹ́ wa ti yí ojú padà sí yín. You those people call yourself a Fulani that you think that you were superior more than other people. Kò ní dá fún yín. No go well with you. You and your Sultan. You and your Sulu Gambari. Wọ́n fi Ìlọrin halẹ̀ mẹ́mi. Kí lẹ́yìn Ìlọrin kan fẹ́ pèrè ayín, kí lẹ́ sọ́rọ̀ ayín dànà? Kí lẹ́ ń pèrè ayín? Ẹ fẹ́ sọ́rọ̀ ayín dọ́lọ́run ni? Kí lẹ́ jẹ́? Who are you? Ìbàdàn ló lè gbẹ̀yẹ fún yín tẹ́ lọ kidnap ta lọ lọ́run ní Ìbàdàn. If you try it in Ekiti here, ẹ mọ̀ pé Ọlọ́run ò kọlà. Ọlọ́run gan ò gbọ́ kéwú. Ọlọ́run gan ò mọ̀ nípa ṣàríà. Aláàfẹ́ ṣàríà. Tẹ́yìn bá fẹ́ máa lò lọ́dọ̀ yín lọ́hùn, we don't want ṣàríà. We don't want Sharia in Yoruba land. It is not part of our culture. Go and check. Go to history book. Wọ́n sọ fún yín pé Yorùbá ti ní ètò, a ní òfin. Wọ́n pè mí pé yín jẹ́wọ́, mo ti rò pé ó fẹ́ fi kílẹ̀ tí pé ó fẹ́ fi kéwú kó hẹ́ alẹ̀ mọ́ mi ní. Ó máa ké tàbá tí àdá. Kí n ti kí sọ fún pé ṣé kí n fún ẹ lórúkọ ìyá mi sí kó bá lè ya ẹ̀yin wèrè. Ẹ̀yin wèrè aláìmọ̀kànmọ̀kàn. À ń torí ọjà níta ló ń jà lẹ́yìn kùlé òun. We stand on it. I did not condemn Muslim. Nothing concern me about religion. Ohun tó bá wo oníkálùkù torí èmi ò wá láti gbèjà Ọlọ́run ní gbèjà èmi. So if you like, you can do whatever you like. But what we are saying that law, evil law, Sharia law, no. We don't want it in Yoruba land. We don't at all in Yoruba land. Not only Ekiti, throughout the Yoruba land. Torí pé kì í ṣe àná. Kì í ṣe àná ní Mùsùlùmí ṣe dé ilẹ̀ yìí. Nígbà nítorí ẹlẹ́ṣẹ̀ wá introduce Sharia. Kì í ṣe ìjẹta, kì í ṣe ìjẹrin. No. So kí mufti wò tó bá jẹ́ lára ẹ̀yin tí mufti wò ló ń train náà gbé fóònù lé lọ́wọ́ tẹ́tí àwa yìí. I did not see it as a threat o. Ṣùgbọ́n Yorùbá will reject Sharia law totally, finally. Tí Sharia law ò dé mí ní ilẹ̀ Yorùbá. Because it's not part of what?
and we need freedom. Ẹ̀yin ọmọ Yorùbá, èrèdí tá fẹ́ pariwo rèé o. Àwọn dìgbòlugi wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn di Ọlọ́run mọ́ wa lọ́wọ́. We the Yorùbá, we must act fast. Ẹ lè dẹ́rù bà wá. Ẹ lè dẹ́rù bà wá. Ẹ lè dẹ́rù bà wá. You can't threaten us. We have right to say what we want in our land. 100% right to say we don't want Sharia. Ẹ máa dá Sharia yín padà síbi tẹ́tí ń bọ̀. Ọmọ Yorùbá ẹ já dìde. Mo ní tá a bá ti pẹ́ lórí míkímí èsìkéṣì ló máa ń bá yàn ń bẹ́ẹ̀. We don't belong to this country. We don't belong to this country. Àwọn wọ̀nyí ẹranko là ń pè wọ́n tẹ́lẹ̀ wọ́n mímọ́ nǹkan tá lè fi wọ́n wé. They are evil. Force your own law to other people. Mo máa ń sọ̀rọ̀ kan ẹ̀yin ọmọ Yorùbá. Àkókò rẹ̀ tó yẹ kí Yorùbá tẹ́ bá jókòó ẹ máa ronú tí àwọn bàbá wa là kọjá tí àwa náà là kọjá lénìí. Pé tó bá jẹ́ àwọn wèrè yìí, these Fulani Hausas ló wà lórí ilẹ̀ wa yìí, kò ní sí tán pè ní Nàìjíríà. Bàbá mi Patrick Akọ́lá, you are welcome. Akébọ́lá, you are welcome, sorry. Kò ní sí tán pè ní Nàìjíríà tó bá jẹ́ pé àwọn ló wà lórí ilẹ̀ tá a wà yìí. Yoruba, please think twice, think deep. These people think that one was special more than us. Ṣé Ọ̀ọ̀ni of Ifẹ̀ lè lọ sí Kano tàbí Katsina kó lọ máa dábí ẹdun kó lọ máa rọ̀ wíwòwò lọ́hùn ká máa ṣe kan lọ́hùn kí Ọ̀ọ̀ni wá sọ pé no. You must do it like this. Tí ó bá jẹ́ pé àyè tá a fi gbà wọ́n. Yorùbá jáde síta. Wèrè tó ń tẹ́tì mi Yorùbá ló ń sọ lẹ́nu. Yorùbá Ìlọrin ló ń sọ lẹ́nu. Wọ́n jẹ́ kó rí fa mímọ́ tó ń fà o. Ẹ̀yin aláìní ronú. Ẹ̀yin tí ọpọlọ yín ti ní egbò, ẹ̀yin tí ẹ ní àkíyèsí pé oko ẹrú lẹ́wà, tí wọ́n ti fi ẹ̀sìn tí wọ́n fi dorí ayé yín kodò. Okay, ẹ̀yin tẹ́ pé àwọn bàbá yín, ẹ̀yin tẹ́ pé ayé ní Mùsùlùmí, àwọn bàbá yín tó ti kú tí ò practice law Sharia, mo ń béèrè láti ìjẹta. Ọ̀run inú náná wà àbí igi ìdáná ni wọ́n lọ́rùn àbí ẹ̀yin dìdìrín òpònú amukú mẹ́kọ tẹ́ wọ́n wá gé apá yín tán gé ẹsẹ̀ yín tán kogi sí yín lọ́wọ́ ẹ̀ wá máa dá wákà orí burúkú káàkiri. We Yoruba, we don't want Sharia. Sharia law, we don't want it. Kí ọmọdé yín máa gbọ́, kí àgbà yín máa gbọ́. Not only me campaign against Sharia law in Yoruba land. So ni mo fi sọ pé tẹ́ bá lè fẹ́ mú yàn, ẹ fẹ́ gbé yàn, àwọn tẹ́ máa gbé máa pọ̀. Ẹ gbé Bọ́lá Ahmed Tinubu, he's a Yoruba man. We all reject Sharia law. All the 6 governors in Yoruba land, you will arrest them. Ẹ kó gbogbo wọn ó di wọ̀ ní Sharia court ní Ìlọrin. You will arrest all the senators, the rep, the House of Assembly. They are all Yorubas because Yorubas say we don't want Sharia. You will now arrest all the kábíyèsí in Yoruba land. Ìyẹn tó wá ń kọ́. You will now arrest all the ìjòyè ọba míì olóyè bíi mẹ́jọ bíi mẹ́sàn-án lónìí. You will arrest all of them
Because every one of us in Yoruba land that know that is authentic Yoruba man say no to Sharia in Yoruba land. One of my friends coming from America today, we are on our way. Ọmọ kọ ọjọ́ mẹ́ta ó ní kí ìṣẹ̀lẹ̀ lulẹ̀ mo fẹ́ gbé Sharia bá lè rìn kí mi ẹ̀tẹ̀ ṣe pé wọ́n ti gbé wá lálẹ́ dànù èpè ló bù lọ́ọ̀ lórí Sultan Sokoto pé ṣé àwọn ará bíbẹ̀ fẹ́ pa wá run ni kí ló dé mo ní kí ṣe pé wọ́n fẹ́ pa wá run wọ́n ti fẹ́ pa wá pátá ni mo ní sọ́dílé tí ò bá jẹ́ pé Olódùmarè àti ilẹ̀ Yorùbá tí ò sùn tọ́lọ́run tají lójijì làbá dédé gbọ́ Emir of Ado Ekiti, Emir of Iworoko Ekiti, Emir of Ifaki Ekiti, Emir of Ido Ekiti ní gbogbo Emir bá káàkiri gbogbo Ekiti pátá ọ̀rẹ́ mi yẹ tún bu èpèjọ ó tún bu èpèjọ ó ní gbogbo wọn omi ló máa gbé wọn lọ. Me that the Yoruba at home and abroad say no to Sharia. The Yoruba, both Muslim, Christian, traditional, say no to Sharia. That is why I did not afraid anybody, any one of you. It is an insult. Toba tabuku mi, ma tabuku e pada. Anybody that insult our Kábíyèsí, we insult that person back. Dada wọn ò lè jà, ṣùgbọ́n wọ́n bí àwọn ọmọ tó gbójúlẹ̀. It is an insult. Kí ọba wa, káwọn ọba wa sọ̀rọ̀. Who is Sultan? Kó máa sọ pé no. Ìjọ wo ló sọ̀rọ̀ ní Kano, ní Sokoto, ní Kaduna, tí Ewì Adó sọ pé no. Ọ̀nà pípẹ́ sọ pé no. Alákẹ́tẹ̀gbá sọ pé no. Ẹ̀wọ́n ní kádàkẹ́kẹ́ máa wò yín ràn. Ṣé torí pé àwọn ọba wèrè kan, àwọn agùnmọ́níyè ìlú lọ ń dọ̀bálẹ̀ fún Sùlúgàbàrí, ọba Ṣakí. Àwọn ọba Arépípa lọ ń dọ̀bálẹ̀ fún Sùlúgàbàrí. The Yoruba of nowadays, no nonsense people ni wọ́n. We will not take that Sharia. We will not allow it because our people have practiced Islamic religion with peace before you come with your Sharia, and we will return that Sharia to you. Kò sáyè fún Sharia nílẹ̀ Yorùbá o. Kò sáyè. Ṣé gbọ́ mi? Kẹ́tùbọ̀ lọ pọ̀ sí wa. Mo ti ní mi ò ní máa gbé nọ́mbà yín, but bí mo ṣe ń gbé bí a ti jọ ń fàyẹ, ó ń dùn mọ́ mi gangan ni. Ó ń dùn mọ́ mi gangan. It give me more energy. More energy, yes, that ẹ̀yin ọmọ Yorùbá ẹjẹ́ àtètè máa kóbo wọn. Wọ́n bá ṣe gbé wá ká máa gbé padà fún wọn. Ó ń ta wọ́n lára. Let us say it loud and clear that we, the Yoruba, we don't want Sharia. Àṣà ní Mùsùlùmí lọ́dọ̀ wa kàn kírun ìrun wákàtí márùn wọn tí ò pé àti ò dín. We have them, and they reject Sharia. They don't want Sharia. Pé Sharia ń bà. Sharia is not part of us. Ẹ̀yin ọmọ Yorùbá, ọ̀rọ̀ Sharia ti àwọn àríkọjá bí tẹ́ẹ̀rí lọ. Don't take it like a play o. Not be play o. Wọ́n fẹ́ fi Sharia bá ohun tó dára jẹ́ mọ́ wa lára ni. Olúṣọlá Fáfú àṣẹ, you are welcome. Wọ́n fẹ́ fi Sharia bá ohun tó dára jẹ́ mọ́ wa lára ni. Ni mo fi ń sọ lẹ́ẹ̀kan pé ikú tó pa ẹlẹ́dìyẹ kò gbọ́dọ̀ pé léwúrẹ́, ikú ti pa ẹlẹ́dìyẹ Haúsá. This is the way. Ẹ lọ ka ìtàn wọn, ọ̀nà tó gbégbà rèé. N tẹ́ kọ́kọ́ introduce sí wọn rèé, tẹ́ kọ́kọ́ gbé wọlé. And
wọ́n fọ́nṣọ́ àwọn ọmọ yẹn lábẹ́lẹ̀ ń gbà yẹn lọ́wọ́ ni kì í ṣe wọ́n kọ́ dédé wọlé gbà yẹn gbòòrò wọ́n ṣà nínú àwọn ọmọ Haúsá wọ́n wá kówó fún wọn ìgbà táwọn bàbá yín wé kò jẹ́ kán wú bẹ́ẹ̀ wọ́n wá dára gbé òfin yẹn lé wọn lọ́wọ́ ó yá yẹn dára máa ń yọ lò làwọn yẹn rí àwọn bàbá wọn gẹ́gẹ́ bí ìkà àwọn ṣéwù wọn gẹ́gẹ́ bí ìkà wọn fẹ́ bẹ̀rẹ̀ sí pa wọn ìlú tó bá ti pa ṣéwù wọn àwọn àjọba ń bẹ̀ wọ́n á sọ di emir táwọn bá ti tún pa tó bá ti tún pa ṣéwù wọn àwọn wọ́n sọra wọn torí pé àwọn ti introduce ẹ̀kọ́ òdì sí wọn they let them see their own father as enemy wọ́n jẹ́ kán rí àwọn bàbá wọn gẹ́gẹ́ bí ọ̀tá wọn bọ́n ṣe ń pa àwọn bàbá wọn wọ́n fi ra wọn joyè níbẹ̀ by the time táwọn yẹn máa pa àwọn bàbá wọn tán torí pé wọ́n ti jẹ gbogbo ibi tí àwọn bàbá wọn yẹ kó joyè sí that is why in Fulani region lè gbọ́n kankan tó ń pè ní prince or princess òṣùkáyẹ náà ń rú kiri wọn ṣọmọ aládé wọn aládé ńgbà tẹ́rí pé àwọn boys yẹ set of boys tán lò tó fi pa àwọn bàbá wọn tán rí pé ojú wọn náà ti ń là wọ́n bá kí àwọn náà mọ́lẹ̀ wọ́n bá pa wọ́n èyí tí ọ̀hún rí patán gé ọwọ́ ẹ̀ tán gé ẹsẹ̀ àwa la tún tọ́jú wọn nísàlẹ̀ bíbá yìí ṣé bẹ́ẹ̀ lè ṣe fẹ́ káyé Yorùbá ó dà ní ìbéèrè ni tí ò fàjà bí àṣà búrọ́dà mi wàhábì mi òbí ìbéèrè ni pẹ̀lú ìdáhùn tó dára we the Yorùbá we will not allow it to happen we will not allow it to happen we don't need Sharia in Yorùbá land we don't gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ìmáàmù ẹ máa rí lágbára Ọlọ́run ẹ máa rí lọ́la gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ìmáàmù ni bàbá ọba ẹ̀yin tẹ́ sọ pé ìmáàmù ni bàbá ọba tẹ́ ẹ̀ ń fẹ́ káwọn ọba wa máa dọ̀bálẹ̀ fún yín máa parí burúkú níwájú yín ẹ̀ dọ̀dọ̀ sùlù ẹ̀ lọ́ máa dọ̀bálẹ̀ ẹ̀ lọ́ máa kúnlẹ̀ ẹ̀yin wọ́nranwọ̀nran yìí ẹ̀yin rédèrèdè. So continue threatening Baba Ekiti. That threatening give me more knowledge, more power, more understanding that these people wọ́n fẹ́ pọ̀ sí kíní ilé ọmọ Yorùbá ni. They have hidden agenda. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́ Sharia law Fulani agenda ni o. Mo tún sọ. Let us say no to Sharia law. And let us say bye-bye to Nigeria. If we are out of Nigeria, wọ́n bí Fúlàní dá láti wá sọ pé òun á wá introduce Sharia lórí ilẹ̀ bàbá wa. Mo sọ lánàá, the final solution to the Sharia law ni pé ká ṣe kí ni, let us cut our cake out of Nigeria. That is the only way. Let us embrace our freedom. That is the only way that we can survive. Don't expect anything for Nigeria. The Yoruba, don't ever ganu sí Nigeria. Ṣebí àwọn kan tán náà ganu níbi tán ganu sí wọ́n ṣàrí àmàlà jẹ. Wọ́n rí ewédú jẹ. Adẹ̀gbọ́ pé wọ́n gbowó mọ́ dáhùn 10 million. Wọ́n ní o èmi ò sí ń bẹ̀ àwọn tán náà ganu tí àwa Yorùbá bá wá ga inú tá a ganu tá a gà fún tá a ga ètè tá a ga ojú sínú Nàìjíríà òfo we will not achieve anything. The journey of 1999 to today kí ló ń pàtó tí Yorùbá lè tọ́ka sí pé this is our gain. Instead of us to gain, we lose important people. Baba Gani Fáyẹ̀mí, Uncle Bola Ige, and so on and so on. We must say no to Ganuology for Nigeria. Ẹ jẹ́ ká ga ẹnu wa sí freedom wa.
ẹ jẹ́ ká ga ẹnu wa sí independent wa. In our independent is our identity. The Fulani don't want us to have what we call independent. I don't have anything. Ó yẹ kí n ti mọ kíní bó ṣe ń kọ sí bíbá yìí. I will give you my number. Ṣé gbọ́ mi? I will give you. Mo ń bọ̀ o. No, very cool. I will call it. Ìmọ̀ bó ṣe ń tẹ̀. My number. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá wà lórí bíbá tẹ́ bá ní nọ́mbà bàbá Èkìtì lọ́wọ́ ẹ bá mi tẹ̀ fún wọn. Wọ́n ń béèrè contract number mi 080 64 99 32 62 080. I want to contribute to the program. Okay, 080 64 99 32 and 62. Bẹ́ẹ̀ ni ta. Bó ní fóònù ọ̀tẹ̀ wá. Yes, ó wà níbí báyìí. I fear nobody. Ọmọ Yorùbá ẹ má jẹ́ aganu sí Nàìjíríà o. Ẹ má jẹ́ ganology to Nigeria. Because Nigeria ò lè so èso rere fún wa. Ẹ jẹ́ aganu sí independent wa. That will give us identity that this is a Nigeria out of Nigeria and this is a Yoruba nation. Yoruba people. A lè gba orílẹ̀-èdè wa tán kí àwọn aṣáájú wa ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ sọ pé ẹ jẹ́ Yorùbá nation. Whatever orúkọ tó bá wù kẹ́ ẹ pé a mọ̀ pé àwa ọmọ kóòtù òjíire we have dominion on our land. We don't want Nigeria anymore. We don't want anything agenda of Fulani in our land. So continue threatening me. Mi ò tí sọ tí n bá parí program o, ẹ lè pè. Even if gan ó ní eléyìí tó pè mí láti ní pé another dimension náà máa fi wá gbé mi l'Ékìtì. And so what? I'm expecting you. Ẹ̀yin wèrè ó lè. Ẹ káalẹ́ sà o. Hello sir. Hello sir. Yes sir. Yes sir. Okay. Àmín àṣẹ bàbá mi. Ọ̀pá tó láyé tó lọ́run kò ní fún wọn ṣe. Àmín. Ìṣẹ̀dá nípa Yorùbá. Oòduà kò ní fún wọn ṣe. Àmín àṣẹ wá. Orí ọmọdé orí àgbà kò ní fún wọn ṣe. Àmín. Wà ní sí ẹni tí ó lè lépa ẹ̀mí yín láyé lọ́wọ́ agbára tí ó kà yín láéláé. Àmín bàbá mi. Àmín sà. Ọ̀pá tó láyé tó lọ́run yóò máa fi ṣe ìfọ̀rí lọ sọ yín lọ. Àmín bàbá mi ẹ ṣeun sà. Ìkọ́ ìkọ́dálá ìkọ́ ìkéjù lọ́nà fún ní báyìí lájẹ́ tó pè mọ́ tó fẹ́ mọ́ lórí ọmọ bọ́ọ̀rì. Àmín àṣẹ bàbá mi. Gbogbo ètò tí wọ́n bá tò tí wọ́n bá kó jọ ń pèrè wọn ó ti rẹ̀ kí wọ́n ní ìmọ̀ tí ìmọ̀ jọ ìlọ ẹni kì í tọ́jú alẹ́ ìmọ̀ rẹ̀ ní tọ́jú alẹ́. Àmín àṣẹ bàbá. Màmá bẹ̀ lẹ́yìn ètò. Ẹ ṣé bàbá. Ẹ ṣé bàbá mi. Ọmọ ẹbí tó ń sọ. Okay sir. Thank you sir. Me understand again the 24 news abi. We can't run away for them. This is our land. The only heritage that my father gave to me. Hello? Hello? The only. Láyé àtijọ́, àwọn bàbá wa máa ń fi ìwé lẹ̀
fún àwọn èèyàn wọn fún àwọn ọmọ wọn sọ́ọ̀rì nígbà tí Nàìjíríà ti bà education system jẹ́ because of Yorùbá. But today the only thing remain for the Yoruba is our land. Ìyẹn náà fẹ́ gbà náà fẹ́ fi gbé Sharia wọlé ká máa kun Yorùbá lójú Yorùbá bí ẹni kun ẹran kóbìnrin àwọn bàbá wa máa sọ fún wa pé ohun ẹlẹgẹ́ lóbìnrin kan dédé da kòbókòbó obìnrin láàrin ọjà kan ní wọ́n fẹ́ Sharia ní kan náà ní 100 ẹ̀fẹ́ náà pa ni. That is why we say the Sharia is not part of us in Yoruba land. Ẹ lè pa wá lẹ́nu mọ́ àfẹ́ Sharia. Any bastard tó bá dẹ̀ jọmọ Yorùbá tó bá lóun fẹ́ Sharia kó relocate lọ sí Sokoto or Kàfàǹṣà kó relocate lọ sí Kano or Madikuri or kí ni orúkọ ìlú Daura. But in Yoruba here, and thank God for the Yoruba Muslim, they reject it. Olúwo ìṣe ẹran rè ẹni tó máa mú gbọ́ ẹ̀yọ́ ibi tó ti ń ráàpù igbó ní kọ́nà náà ti rí mú lẹ́nu yẹn ti gbé sí fídíò pé ṣorú mufti wo lènìyàn wá tẹ̀lé tí ò ní jẹ̀bi látàyé dé àlìkámọ̀ pé no, we don't want them. Ìtàtàwápà the way they captured the Hausa land àwọn mùsùlùmí òdodo ojúlówó ọmọ Yorùbá ló pa ìtẹ̀yẹ fún wa pé bàbá Èkìtì we the Yorùbá must not allow them. That is how they captured the Hausa people. Ìwọ kan wá ní Sunday Igboho ẹ̀yin ọmọ Sunday Igboho ló ràn yín torí mo gọ̀ torí mi ò mọ ìtumọ̀ Sharia. Torí pé mo gọ̀ mi ìríran torí mo gọ̀ mi ìrí wọ́nranwọ̀nran tí Olúwo ń ṣe lórí social media torí mo gọ̀ mi ò ríran mi ò rí mufti ìwò níbi tó ti kó àwọn tó kó AK-47 dání tó lọ àwọn tí ń tẹ́ẹ̀nì ọmọ fún ogun against the Yorùbá because of the Sharia. Ogun ló máa pa yín dànù lùkúlùkù la gbé yín so ẹ má halẹ̀ mọ́ wa. This is our father's land. Ìmí ò ní dáwọ́ ọ̀hún ti tá bá rí pé Sharia kú pátápátá nílẹ̀ Yorùbá. Mo tún sọ lẹ́ẹ̀kan sí the final solution to eradicate Sharia out of our land is our independence. Àwọn kan ti wà òdì ẹ̀kọ́ náà gbé dání. Ẹni bá dẹ̀ ti gbòdì ẹ̀kọ́ dání tẹ́ bá wo ìhùwàsí ẹ̀ bí ẹni tó ti ní ìwò lọ́pọlọ ni. Bí ẹni tó ti ní egbò lọ́pọlọ ló ṣe máa rí ìhùwà. Lẹ́fi rí o ẹni tí pẹ́rẹ́ rẹ̀ lọ́mọ Yorùbá that go against the freedom of the Yoruba race. Tọ́pọ̀lọpọ̀ nínú wọn dẹ̀ ka ẹ̀wọ̀n ìtàn kan pé àwọn Yorùbá ti ń jayé ọlọ́ba before. Hello. Hello bàbá. Yẹ́rọ sà. Mo wà lórí ètò. Ẹ gbé ètò bàbá. Bàbá wa kúkú máa fún yín ṣe. Àmì bàbá mi. Bàbá wa ṣàlùwọ̀ àwọn amọ̀rinṣe ni nínú ìlú yẹn o. Ṣẹlẹ̀ wo ní àwọn wèrè tó jẹ́ pé ọ̀rọ̀ tá à ń pariwo láti ìjọ yìí kọ́ jẹ́ ká kó nínú gbogbo ìṣẹ́ gbogbo ìṣẹ́ tó bá wà fà nínú ìlú yẹn. Ẹ ti wá wo òṣèré burúkú ṣẹ̀rí àtọ̀ tó wá gbé jáde àwọn fífi yẹn wọ́n máa ráyé mú ayé lọ́wọ́ ni. Àṣẹ bàbá mi. Ṣé rí inú mi tí mo ṣe máa pẹ́ Arab country mo wà yìí? Hello. Mo ń gbọ́ yín. Ṣé máa pẹ́ Arab country tí mo ti máa ń sọ̀rọ̀ yìí? Bẹ́ẹ̀ni. Ẹ̀rí àwọn tí wọ́n sọ ní Kánò pé àwọn ò fẹ́ kí wọ́n tọ́tí, àwọn ò fẹ́ kí wọ́n ní hòtẹ́ẹ̀lì. Bàbá ṣe rí gbogbo ibi tí mo ń gbé tí máa jáde sìn
tí máa bọ́ sí títí kejì ó ní àwọn ibì kan tó jẹ́ pé a máa ń pè ní Abdulsalam tó yẹ yín wọ́n pa oúnjẹ ń bẹ̀ ṣẹ́rí sáìdì kejì ibi tó tí mo sọ yìí kò sí gbogbo wáìnì ọtí téèyàn bá fẹ́ rà yóò sí ń bẹ̀. mo gbọ́ yín ẹ ṣe pápápá. Kí wá ní gbogbo àwọn ìgbà tí wọ́n mú Nàìjíríà yẹn tí ò bójú mu tó wá ń sọ́pà àti ṣẹ̀dá pọ̀. Àdìgbò náà ṣàlùyẹ̀ lọ́wọ́ pípò yìí wọ́n jẹ́ ká kọ́ nínú ipò ẹbí tá a wà ìrọ̀ ṣẹ̀rí ẹ̀rọ ń gbé jáde. Tẹ bá dá àwọn kìíní burúkú bàbá yìí náà bàbá aláàfin bàbá tó jáde láyé bàbá yẹn náà ti sọ fún bàbá yẹn náà sọ pé àkọ́tẹ́ bá rántí pé àwọn mùsùlùmí yìí náà ni wọ́n yẹ káwọ́ lọ́wọ́ débẹ̀. ọkọ̀ ń dàrú ni bàbá ń tẹ̀lé wọn máa dé tó lọ darí. ẹ ṣe bàbá mi. bàbá tó pè tẹ́yìn mú mi rántí ọ̀rọ̀ kan Sharia law will not allow alcohol in North but wọ́n lè fi owó tí Nigeria government gbà as a tax lórí àwọn company tó pa alcohol wọ́n lè gbà kan ná ká máa ná sórí Sharia but wọ́n ò lè mú bí yára tí mo sọ òye yìí ní North Sharia ò gbà kan mutí kan ta ọtí lẹ́nu gbẹ́jọ́ mẹ́ta yìí ìsìbá àbí kí náà pè wọ́n àwọn security wọn gbogbo àwọn company tó ń pọn tí wọ́n lọ bẹ̀rẹ̀ sí ń kó bí apalọ̀ wọn bẹ̀rẹ̀ sí ń kó tán kógo wọn síbi kan tán fi caterpillar tán fi grader tán fi ń wo pé no Sharia ò gbà kan ta ọtí ní ilẹ̀ Fúlàní bọ́tí ní ilẹ̀ Yorùbá ń bíbá ìtàn ti ń ta ọtí géènì tí wọ́n gbà lórí ọtí tọ́ta nílẹ̀ Yorùbá wọ́n pé owó ẹ̀ fún wọn sọ pé owó àràmù ni pé rárá o ṣèbí ọtí lẹ́tà tẹ́fi gbówó ya àfẹ́ náà owó yìí wọ́n gba owó àwọn atáàmù ọtí bíbá ìtàn gbà lọ́wọ́ wa tán kó lọ sókè àwọn Fúlàní gba títí wọ́n bẹ̀ wọ́n tún wá lọ fi establish a Sharia law that will not allow them to sell to drink beer in our own land. Ṣé kìí ṣe pé àgọ́ ni wá nígbà tó ti rí wa ń dìde rẹ̀. The final solution to this problem, let everybody pack our own luggage. Ká gbé Nàìjíríà wá sórí tébù kó ní ká kò kí àdá àti ọkọ̀ bọ̀ ẹni máa gbé jígà bọ̀ kó gbé jígà bọ̀ kó ní ká kò ṣàtìtì ẹ̀ ká máa bá títí wa lọ. We did not belong to Nigeria at all, and we will not allow Sharia. Ṣé rí gbogbo ọ̀nà tí olórin oní gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà lólúwa ti ṣe kíni lólúwa ti ń kó wa yọ. Thank God for the Yoruba Muslim. The majority of them understand. Ẹ fẹ́ fi Sharia dárúkọ ìrúdú lẹ́ni. You want to use Sharia to scatter the Yorubas. We will be able to enter and start to kill Yoruba like a chicken. You are telling lie. Ẹ̀yẹn tó bá jẹ́ ìyẹn ará Ìlọrin wà lára àwọn tó ń tì wọ́n lẹ́yìn ìrọ̀lẹ́ pa. We not allow Sharia. No amount of threatening. Bàbá Ekiti wàá gbà wàá ṣe gbáyà wàá ṣe kòkó bàbá aṣáṣùn àìníṣẹ́ ló ń dà ẹ́ láàmú tó bá jẹ́ pé oníṣẹ́ ni òun kìíní kankan ìkan títẹ̀ sí pé òun máa jẹ́wọ́ àáfàá fún mi ohun tí Wàsíù fojú yín rí ṣé kò tí ì pọ̀jọ́ méje ní tẹ́ ní Wàsíù máa kú kò ikú kò dẹ̀ lè kú. ẹ̀yin Ganusius ṣé ẹ fẹ́ sọ̀rọ̀ ayé dọlọ́run ni ṣé Sultan Sokoto lórí ilẹ̀ Yorùbá tó bá jẹ́ pé ẹjọ́ ọmọ ọkọ tẹ́ ẹ fọwọ́ sí ju ilé bàbá yín ẹ rí gẹ́gẹ́ bí insult to all the Yorùbá pé ọba ìlú sọ̀rọ̀ Sultan ní láyé kó má rí ẹ lọ́gbọ́n tó tún sọ sínú BBC lánàá pé ilé ẹjọ́
Sharia gbẹ́dọ̀ dúró sí ilẹ̀ Yorùbá nígbà tó bá wa ti sọ pé kò sí ààyè tí àwọn ọmọ onílù sọ pé àwọn ò fẹ́ Sharia. Àwọn ọmọ onílù kánikàndì níbo lẹ́ni àwọn tó máa sọ pé we don't want Sharia ló máa times 200. Ìgbà wa jáde síta mi bí ọ̀sẹ̀ rí kírẹ́dìtì rà ní màá jẹ́wọ́ fún ẹ ìwà àti Sunday yẹ ìwà àti Sunday Igboho tí máa fojú yín rí. Sunday Igboho kọ́ ló rán èmi, adániwáyé ló rán èmi, ẹni tó ní kọ́kọ́rọ́ ayé ló rán èmi pé ó tó àkókò fún ìran Yorùbá láti bọ́kò nínú pápẹ́ àwọn Fúlàní, pé ó tó àkókò kí ìran Yorùbá ó jáde nínú máa ṣiṣẹ́ bí erin máa jẹ̀jẹ̀ ìrírí, pé ó tó àkókò fún ìran Yorùbá láti jáde kúrò nínú ogun fìkan rọ́kan, kó yáwó lọ́wọ́ Démọ́lá lénìí, kó fi sanwó owó Tájù lọ́la, kó wá yáwó lọ́wọ́ Ṣẹ́gun lọ́túnla, kó wá fi sanwó Tájù lénìí fìkan rọ́kan, pé ó tó àkókò tí ìran Yorùbá yóò kúrò nù ẹ̀, pé ó tó àkókò tí ìran Yorùbá yóò jèrè ilẹ̀ náà. And we don't want Sharia to scatter the Yorùbá land. Ẹ dá padà tí ẹ̀yin àti Sultan Sokoto yín ò bá fẹ́ dẹ́ bọ̀rúbì. Ẹni ẹ̀yà tí ò bá ti respect ọba wa, we will not give them respect. Torí wípé àwọn ọba yẹ lórí wa. So continue. Ẹ tún lè pè lálẹ́ yìí bó dẹ̀ jáàrọ̀ ọ̀la ni. No amount of threat that will make me drop or surrender to Sharia. We the Yoruba will reject it. We reject it to kingdom come. Sharia will never, we will not allow it. Ohun tó bá gbà la máa fún. Ẹ lè wá kó àwọn àfáà yín wá di Ekiti and Kwara àjìnà síra wa àjọ wà ní bọ́dà ni. Ẹ lè wá kó àwọn àfáà yín wá because you want to arrest Baba Ekiti or you want to kidnap me. We are ready for it. Thousands of Yoruba will rise up and they will reject Sharia. Our able governor, our kábíyèsí, the kábíyèsí, kò sọ́dọ̀ àwọn kábíyèsí tí mo dé that say they are welcome Sharia. The majority of them tí mò ń lórí ọ̀fẹ́ àti dọ́dọ̀ wọn màá tó ní kábíyèsí Ọlọ́run. They are all Muslim. The majority of them, they are Muslim. Always say no to Sharia in Yoruba land. Ta lẹ́yìn níbo lẹ ti wá? Ta ni yín tó sọ pé ṣé ti ta lọ́lọ́run ò kọ́ mi lọ́gbọ́n ni? Ta ni yín? Ta ni yín? Ṣé mo bá ń jẹ́jà ẹ̀sìn ni? Pè mí sí kò kàn mí. Pè mí sí. You will never hear anything that go against the freedom of Yoruba in my mouth. Torí n ta pè mí sí nìyẹn. Be part of them that will starting pariwo ìyìn rere. This is the right time for the Yoruba to leave Nigeria. When we know, the Yoruba know that Sharia is part of the system. It's part of the Fulani agenda. And all the Yoruba reject the Fulani agenda in our land. Emma, don't waste your time. I have made up my mind since 2019. Since 2019 that I joined this group, the struggle. I lose all my business. Ọ̀sán gangan náà wá kó ilé mi tí mo di aláṣọ kan. But I thank God today. Because of this struggle, I know what they do to my wife and my children. But Baba Ekiti wẹ̀yìn. In Nigeria, you are deceiving yourself. The Fulani, you are deceiving yourself. I'm talking about freedom. You are doing another thing. No going back. The Yoruba freedom. No going back. We are going. So you can't use Sharia to tell us down.
a pa ṣàríà yìí ó máa kú fẹ́rẹ́fẹ́rẹ́ tí ò ní mí ní ilẹ̀ Yorùbá a pa ṣàríà yẹ tàbá pátánga àtún dáná sun tàbá wá dáná sun àwa kó irú ẹ̀ àwa lọ dà sómi omi àwa gbé lọ kẹ́ lè mọ̀ pé ṣàríà ò lè exist ní ilẹ̀ Yorùbá. You are not our God. We the Yoruba we superior than you because àwa ti ń exist àwọn bàbá wa ti ń lògbà kí ẹ̀yin Fúlàní tó rìn wá ẹgbọ́n náà níbo lórísun Fúlàní? Where is the origin of Fúlàní? Wọ́n ní ẹ tí ibi tẹ́ ti máa mọ̀ pé wèrè ọmọ àlè tẹ́lu Olúwo ọmọ àlè ni o ìtàn tí mo gbọ́ lẹ́ni ìyá ẹ̀ lọ́mọ Ìwó kì í ṣọmọ kan ní Ìwó ó mọ̀ fara ẹ̀ ìtàn tí mo gbọ́ lẹ́ni nìyẹn olófin sọ wípé Ilé Ifẹ̀ kì í ṣe orísun ilẹ̀ Yorùbá ọmọ àlè tí ń fọwọ́ sí júwèlé bàbá ẹ̀ bàbá tó bí agboolé wọn wà ní Ilé Ifẹ̀ táwọn dẹ̀ ń jọba ń bẹ̀dẹ̀ ní Ìwó tó lọ jọba sí yẹ ọmọbìnrin ni ní Ìwó ọmọbìnrin ẹni kó jáde síta kó wá dìnnà ẹ̀ kí tún padà lọ sọ́dọ̀ bàbá yẹn di kábíyèsí ní pé òun rẹ́dì láti fèsì ẹ̀ face to face pé ọmọ agboolé kan ìtẹ́jọ́ di mímọ̀ pé ọmọ agboolé kan ni wọ́n ní Ilé Ifẹ̀ ẹ mọ̀ pé tí ọmọ bá ti fọwọ́ sí díwélé bàbá ẹ̀ ó ti yá dìgbòlugi torí pé wọ́n mọ̀ àwọn Fúlàní tó gbéṣẹ́ fún wọn tó ti rọ̀jò owó sí àkáǹtì wọn wọn ò ní orísun wọn ò ní orísun the Fulani did not have culture òun lẹ́bi rí ọba wọn tó sọ di sultan yẹn is a language of Saudi Arabia emir language of Saudi Arabia but nobody no any country all over the world can say ọba o èdè àwọn ni he belong to the Yorubas ọba tó bá lórí oṣó tó bá lórí àjẹ́ ọba tó bá lórí ohun gbogbo Yorùbá tó sọ wípé kábíyèsí o we have origin the Fulani did not have origin that is why they want to use Telu Rashidi Emir Ìwó máa pa ìtàkìtà pé ìran ilẹ̀ Yorùbá yìí ṣorísun Yorùbá Ilé Ifẹ̀ yìí ṣorísun lẹ̀ kì í ṣorísun Yorùbá nígbà tó ti ya wèrè tó ti mú Colorado tó ti mú gbóyò we will not allow Sharia to succeed in Yorùbá land ohun tó bá gbà la máa fún àwọn onílẹ̀ ń bẹ lẹ́yìn wa àwọn abiyamọ ayé abiyamọ ọ̀run ń bẹ lẹ́yìn wa àwọn kọ́kọ́rọ́ tó sólé ayé dúró ń bẹ lẹ́yìn wa we will not allow Sharia in Yorùbá land kẹ́ lè mọ̀ bẹ́ ṣe máa threaten the more you threaten me give me energy every blessed day Yorùbá mo sọ láàárọ̀ pé Sharia àròkò ogun ni o Sharia àròkò ogun ni o ogun ni o àròkò ohun tí Sultan Sokoto sọ ẹ má wò bẹ́ẹ̀ lásán ìwé tó kọ ẹ má wò bẹ́ẹ̀ lásán ìbẹ̀rẹ̀ ìpilẹ̀ṣẹ̀ ogun ni wọ́n fẹ́ fi Sharia dá sílẹ̀ Yorùbá. It is me and you that we reject it, that we say no to Sharia in Yorùbá land. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má gbàgbé o. Ìjàmúra wa ká gbáradì. Our rally is coming on the way. The rally, among the greatest rally, be part of it. Let us do it together. Kádojú ti àwọn oníṣàríà òfò yìí àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí tí ń pọlá níyọnu àwọn ọmọ ìjọbẹ̀rí tí ń wá bẹ́ẹ̀ sáyà
Let us do it. We can do it. Ohun gbogbo tó ń ṣẹlẹ̀ tí ó fi wọ́n wá pé ohun tí Fúlàní pera wọn ò jẹ́ bẹ́ẹ̀. We can do it. Join the race and God will honor you. Ẹ bá mi subscribe sórí YouTube channel Baba Ekiti. Ẹ mọ̀ pé mo ṣe ń dín ní. Mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ sọ pé Baba Ekiti ẹgbà ilé ìkẹfì repo, ẹgbà ilé ìkẹfì ṣe gbá, ẹgbà ilé yìí. Bí ẹ ti fẹ́ kí ìran Yorùbá ó dúró lójú kan, ayé yín náà ò ní pẹ̀yẹ̀kẹ̀, ẹ ní dúró lójú kan. Bí ẹ ti fẹ́ kí ìran Yorùbá ó bàjẹ́, àtẹ̀yìn àtayá àtọkọ àtàrọmọdọ́mọ yín ẹ ní tí ẹ ní bàjẹ́. Ilẹ̀ tẹ́ ẹ dìde fún náà, tẹ́ ẹ ní ẹ fẹ́ kó di ilẹ̀ onílẹ̀, ayé yín ò ní dayé aláyé, ilé yín ò ní di ilé onílé, ọ̀nà yín ò ní dọ̀nà ọlọ́nà, àgbàrá yìí fòkòtò, ìrì ayé yín ò ní fòyín rú. Let us continue. Let us do it together. We can do it. We can do it. Yoruba, we can do it. Let us do it together. We will defeat them in any angle. Fúlàní báwo. Ohun tán pera wọn ò jẹ́ bẹ́ẹ̀. Ohun tán ṣe kí ni? Tán pera wọn ò jẹ́ bẹ́ẹ̀. Àwọn ọmọ àlè àárín wa ló ná sá sí abẹ́ wọn. Tán wá ní ká máa dalé bàbá wọn rútáyé wọn máa dàrúgbẹ́ yìí. Mo kéye lẹ́ẹ̀kan sí. Ẹ má gbàgbé wípé àjọṣe wa ni and we must do it together. We must do it together. God bless you. Baba Ekiti TV on YouTube channel. Subscribe to it. Ẹ̀yin tẹ́ dẹ̀ ń pè náà tẹ́ ń tẹ́tí Baba Ekiti. Àìdé Ekiti gbà. Adó ni mo wà o. N lè sá lọ síbi kankan mọ́. Ilé bàbá mi ni mo wà. Ilẹ̀ bàbá mi ni mo wà. Bí Èkìtì á wá lajúlẹ̀ kí Fúlàní wá ààrẹ ọ̀kan wá kidnap ọmọ Èkìtì lẹ́kìtì bíbá yìí ẹja jọ máa wò. No room for Sharia in Yorùbá land. Ó dàárọ̀. God bless you. Mo ti rí yín léni màá tó rí yín lọ́la nínú ayọ̀ nínú ìdùnnú. Òṣùbà rí rè o. Ọmọ kóòtù òjíire. You are blessed.